fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ ẹ̀yin ènìyàn tẹ́ láǹfààní láti darapọ̀ mọ́ wa ní ọjọ́ kẹta oṣù kẹwàá nínú ọdún 2022 níbi àpéjọpọ̀ tá a ti pín Bíbélì lọ́fẹ̀ẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. A ní tó 100 ènìyàn, àwọn over 100 people ni wọ́n wà níbẹ̀ ní ọjọ́ náà. A sì láǹfààní láti pín ọ̀rọ̀ Ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan. A rí pọ̀pọ̀lọpọ̀ ló tún pè wá wípé àwọn náà fẹ́ Bíbélì, ṣùgbọ́n ìdáhùn mi ni fún yín ni pé lọ́jọ́ iwájú láìpẹ́ láì jìnnà tọ́lọ́run bá tún ṣe bùkún wa, a tún wá sí ìlú Ìlọrin láti pín fún ọ̀pọ̀lọpọ̀. Ẹ máa wo ètò wa, yóò máa jẹ́ ìbùkún fún yín. Ẹ máa sọ fáwọn ènìyàn nípa ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ń wò, yóò sì máa ràn wá lọ́wọ́. Àlàáfíà Ọlọ́run fún yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún fún wa láti wà pẹ̀lú yín ní ọ̀sẹ̀ yìí. A dúpẹ́ fún okun àtagbára tó fi ń wà pẹ̀lú wa àti gbogbo ẹ̀yin olùwòran wa. A kí wa káàbọ̀ sí orí ètò oore ọ̀fẹ́ fún ìyípadà lẹ́ẹ̀kan sí i. Láṣálẹ́ yìí ẹ jẹ́ ká ṣí Bíbélì wa pẹ̀lú mi nígbà tí a kà láti inú ìwé Matthew orí kẹjọ. A kà láti ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkẹtàdínlógún. Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkẹtàdínlógún. Matthew chapter 8 from verse 14 through 17. A sì tún ka ìwé àwọn ọba kejì látorí ogún. Ìwé àwọn ọba kejì orí ogún. A kà láti àkẹsẹ̀ ìkíní, a wá fò sí ẹsẹ̀ ìkarùn sí ìkeje. Ìwé àwọn ọba orí ogún, a kà ẹsẹ̀ ìkíní, a wá fò sí ẹsẹ̀ ìkarùn sí ìkeje. Ẹ máa bá mi lọ. Bíbélì sọ wípé nínú ìwé Matthew orí kẹjọ ẹsẹ̀ kẹrìnlá sí mẹ́tàdínlógún, Bíbélì ní nígbà tí Jésù sì wọ ilé Pétérù lọ, ó rí ìyá aya rẹ̀ dùbúlẹ̀ àìsàn ibà. Ó sì fi ọwọ́ bà á ní ọwọ́, ibà sì fi sílẹ̀. Ó sì dìde, ó sì ń ṣe ìránṣẹ́ fún wọn. Nígbà tí ó sì di àṣálẹ́, wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀. Ó sì fi ọ̀rọ̀ rẹ̀ lé àwọn ẹ̀mí náà jáde. Ó sì mú àwọn ọlọ́kùnrùn láradá. Kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì Àìsáyà wá lè ṣẹ, pé òun fúnra rẹ̀ gba àìlera wa, ó sì ru àrùn wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé àwọn ọba kejì orí ogún ẹsẹ̀ ìkíní, a wá fò sẹ́sẹ̀ ìkarùn sí ìkeje. Bíbélì ní ọjọ́ wọn ni Hesekiah ṣe àìsàn dé ojú ikú. Àìsáyà wòlíì ọmọ Ámósì sì tọ̀ ọ́ wá. Ó sì wí fún pé, báyìí ni Olúwa wí, palẹ̀ ilé rẹ mọ́, nítorí tí ìwọ ó kú, ìwọ kì yóò sì yè. Ẹsẹ̀ karùn sọ wípé, tún padà kí o sì wí fún Hesekiah lórí àwọn ènìyàn mi pé, olórí àwọn ènìyàn mi. Ẹsẹ̀ karùn wípé, tún padà kí o sì wí fún Hesekiah olórí àwọn ènìyàn mi pé, báyìí ni Olúwa Ọlọ́run Dávidi bàbá rẹ wí pé, èmi ti gbọ́ àdúrà rẹ, èmi sì ti rí omijé rẹ. Kíyèsí, èmi ó wò ọ́ sàn ní ìjọ kẹta, ìwọ ó gòkè lọ sí ilé Olúwa. Èmi ó sì bu ọdún 15 kún ọjọ́ rẹ. Èmi ó sì gbà ọ́ àti ìlú yìí lọ́wọ́ ọba Asiria. Èmi ó sì dáàbò bo ìlú yìí nítorí tí èmi ń fúnra mi àti nítorí ti Dávidi ìránṣẹ́ mi. Àìsáyà sì wí pé, mú odidi ọ̀pọ̀tọ́, wọ́n sì fi lé owó náà, ara rẹ̀ sì dá. Àìsáyà sì wí pé, mú odidi ọ̀pọ̀tọ́, wọ́n sì fi lé owó náà, ara rẹ̀ sì dá. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀ láṣálẹ́ yìí. Àmín. Ọ̀rọ̀ ìwòsàn òun la fẹ́ gbéyẹ̀wò lálẹ́ yìí. Ó sì jẹ́
àwọn nǹkan tí mo gbàgbọ́ pé gbogbo wa a ní nǹkan ṣe pẹ̀lú rẹ̀. Nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa àìsàn, kò sí ẹnikẹ́ni tí ó ní èmi ò bìkítà. Mo máa ń láwọn míì tó máa ń sọ wípé bẹ́ẹ̀ ṣe rí mi bí mo ṣe dàgbà tó láti gba mo wà lọ́dọ̀ tí mo fi dàgbà tó báyìí, èmi ò tẹ́lẹ̀ ilé ọgbà àwòsàn rí o, àbí mi ì súnbẹ̀ rí, àbí mi ò ṣe báyìí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ṣùgbọ́n fún ẹnikẹ́ni tó bá wà nínú ẹran ara yìí, kò sẹ́nì kankan tó ṣeé ṣe fún láti mọ̀ ní bóyá ara ò le bákan ni nígbà kan àbó mìíràn. Ní gbogbo ayé ni ẹni tó bá ti gbanú ẹran ara ẹ kọjá kò ṣeé ṣe, nítorí pé àwọn nǹkan tí Ọlọ́run fi ayé yìí gégùn lé lórí nu wípé yóò wá sórí ayé. Àfi Jésù Kristi nìkan. Òun nìkan ló wá nínú ẹran ara tí ó ṣàìsàn nítorí pé ó jẹ́ Ọlọ́run nínú ènìyàn. Ṣùgbọ́n gbogbo ènìyàn yòókù tó bá wá, kò sẹ́ni kankan tí ò la àkókò àìsàn kan àbó mìíràn. Ìmí lè pẹ́, ìmí lè mọ́ pẹ́, ìmí lè jórí fífọ́, ìmí lè jẹ́ pé tètíkìní. Kò sẹ́ni kankan tí ò la nǹkan kan kọjá nínú ayé yìí nítorí pa wà nínú ẹran ara tí a ti fi bú. Ṣùgbọ́n bá a ṣe wà nínú ẹran ara tá a ti fi bú tó náà, tó jẹ́ pé ègún wà lórí ayé, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà la sì tún rí wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nípa ìwòsàn. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nípa ìdáǹdè. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nípa ìgbọ́wọ́lé Ọlọ́run tó sì ń túni sílẹ̀. Láṣálẹ́ yìí mo fẹ́ wàásù lórí ọ̀rọ̀ tí mo pe àkórí rẹ̀ pé Ọlọ́run olùwòsàn wa. Ọlọ́run olùwòsàn wa, the Lord our healer. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. A dúpẹ́ pé ẹ̀yin ni olùwòsàn. A dúpẹ́ pé ẹ̀ ń wò wá sàn. A dúpẹ́ pé ẹ̀ ń ràn wá lọ́wọ́. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. A gbàdúrà láṣálẹ́ yìí, ẹ fi ọ̀rọ̀ yín yé wa. Ẹ jẹ́ kọ́rọ̀ yín tú wa sílẹ̀. Ẹ jẹ́ kọ́rọ̀ yín dá wa nídè. Ẹ jẹ́ kọ́rọ̀ yín fọkàn wa balẹ̀. Ògo ni fún orúkọ yín, Jésù Olúwa wa. Ọlọ́run olùwòsàn. Ọlọ́run olùwòsàn, the Lord our healer. Níbi tá a kà láìpẹ́ tí a kọ́kọ́ kà ní ìwé Mátì orí kẹjọ yẹn ẹsẹ̀ 14 sí 17, a rí pé Bíbélì sọ fún wa nípa tó ṣẹlẹ̀ nígbà tí Jésù wà lórí ilẹ̀ ayé. Bíbélì jẹ́ ká mọ̀ wípé Jésù wọ síbì kan ní inú ilé ìkánnú àwọn ọmọ ẹ̀yìn. Ní tí mo kọ́kọ́ fẹ́ ká rí nì pé a rí pé Jésù ó wọlé Pétérù tí ó ṣe ìkánnú àwọn ọmọ ẹ̀yìn. Nígbà tá a bá wò ní ẹsẹ̀ 14, Mátì orí kẹjọ ẹsẹ̀ 14, ó ní nígbà tí Jésù sì wọ ilé Pétérù lọ, ó rí ìyá aya rẹ̀ dùbúlẹ̀ àìsàn ibà. Bíbélì sọ pé Jésù wọlé Pétérù. A rí pé Jésù wọlé Pétérù. Ṣùgbọ́n nígbà tí Jésù wọlé Pétérù, ó rí nǹkan kan. Kí ló rí? Bíbélì sọ pé ó rí pé ìyá àyàwó rẹ̀ dùbúlẹ̀ àìsàn ibà. Ó láìsàn lára. Àìsàn yìí kò jẹ́ kí ó lè dìde ṣe nǹkan kan. Tá a bá tiẹ̀ wọnú ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 42, Bíbélì ṣàlàyé àìsàn ibà tó níhun. Ó ní àìsàn ibà tó wúwo ni, tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ìyẹn túmọ̀ sí pé bóyá ìbà tó mú tó jẹ́ pé kò sí bó ṣe fẹ́ ṣe nǹkan kan, àwọn ìbà tó máa ń mú yàn tó jẹ́ pé kìí ṣe pé ara mi kàn rọra gbóná fẹ́rẹ́fẹ́. Àwọn ìbà tó jẹ́ pé bóyá ó máa ń fa ibà míì tó jẹ́ pé àìsàn míì ló wú jáde. Torí Bíbélì pè nínú ìwé Lúùkù yẹn orí 4 ẹsẹ̀ 42, ó pè ní àìsàn ibà tó lágbára, great fever. A rí pé nígbà tá a bá sì wo bí Ọlọ́run ṣe ṣàlàyé rẹ̀ nínú ìwé Lúùkù yẹn, a rí pé ibà yìí ṣe bà kékeré gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí làwa náà máa ń rí. Nígbà tá a bá lọ sí ọ̀tún, a bá lọ sósì, a ra wọn míì tó láìsàn bà lára. Tá a bá rí tí wọ́n láìsàn bà, àìlè ṣe nǹkan kan sí. Jésù rí obìnrin yìí pó láìsàn bà lóòótọ́, ṣùgbọ́n tó yàtọ̀ ń bẹ pẹ̀lú Jésù àti àwa, ó ní wípé a rí pé Jésù ó mú ibà náà kúrò lára rẹ̀. Praise the Lord. Ó mú ibà kan kúrò lára rẹ̀. Nígbà Jésù wọlé Pétérù, ó rí ìyàwó rẹ̀, ṣùgbọ́n kò kàn rí lásán. Ó rí pé ó ní àìsàn ibà. Kò yẹ ká ṣe pé fojú rí lásán. Ó tún wòsàn kúrò nínú àìsàn ibà. Mo ń sọ lẹ́ẹ̀kan lọ, àwa lè lọ gbẹ̀yàn wò, a lè lọ ilé ọgbà ìwòsàn, ká wòyàn, ká kàn gbàdúrà fún,
pé Olúwa bá wa mú lára dá, kárí ìgbà míì gàárù ẹlòmíì tí ó wù wá káàtì wòsàn ṣùgbọ́n tá a lágbára àti ṣe, torí pé Jésù nìkan ló ní gbogbo agbára láti ṣe kíni ìwòsàn. Bẹ́ẹ̀ni jẹ́ ká mọ̀ wípé Jésù yí padà, ó fọwọ́ tó ayé rẹ̀, ó wò ó sàn. Ẹ wo Bíbélì sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún yẹn, orí kẹjọ ẹsẹ̀ kẹẹ̀dógún, Bíbélì jẹ́ ká mọ̀ verse 15, Bíbélì ní ó sì fi ọwọ́ bà á ní ọwọ́, ibà sì fi sílẹ̀, ó sì dìde, ó sì ṣe iṣẹ́ ìránṣẹ́ fún wọn. Ojú ẹsẹ̀ tí Jésù fọwọ́ bà á ní ibà rẹ̀ lọ, ó sì bẹ̀rẹ̀ sí dìde láti máa tọ́jú wọn. Bóyá ó fẹ́ ṣe bẹ̀ fún wọn ni, ẹ káàbọ̀ o, ẹ̀yin ṣùgbọ́n kò lè ṣe kankan. Ṣùgbọ́n gba Jésù fọwọ́ kàn ojú ẹsẹ̀, ẹ jẹ́ sọ fún wa, ìwòsàn Jésù ò ní lọ kábọ̀ nú. Tí Jésù bá fẹ́ dáwọ́ léèyàn láti wòyàn sàn, kò níra, kò ṣẹ̀ nílò ó yá rọra mọ́, ó yá ló fẹ́ sìkì, wò bóyá ó ṣiṣẹ́, ara ti ń gbé pẹ́ẹ́lí díẹ̀díẹ̀, ó ti ń gbé pẹ́ẹ́lí díẹ̀díẹ̀, ṣó ń ṣe, ojú ẹsẹ̀ tí Jésù gbọ́wọ́ lé báyìí, kí ló tọ́ lára? Ìwòsàn. Torí pé Jésù ní agbára ìwòsàn, ó jẹ́ Ọlọ́run lórí àìsàn, ó jẹ́ ẹni tá a pè ní olùwòsàn. Ó mo ṣe pọ̀ àkórí rẹ̀ ní Ọlọ́run olùwòsàn wa. Torí pé ònìkan ló ní agbára láti wòsàn. Ó wọlé Pétérù, nígbà ó délé Pétérù, ó rí nǹkan kan, ìyá ìyàwó rẹ̀, ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Kò rí lórí ìdùbúlẹ̀ àìsàn kó filẹ̀ lórí ìdùbúlẹ̀ àìsàn, ó wòsàn. Nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí nu, Pétérù wọ ibì kan, ó sì wò ẹni náà sàn. Ẹ̀kejì tí mo fẹ́ fi hàn wá láṣálẹ̀ yìí, ó ní pé nínú abítà àkà yìí, a tún rí pé kèékà ṣe pé Ọlọ́run wọlé kan ó sì wòyàn sàn. Níbẹ̀ Ọlọ́run tún fi agbára àti wònísàn ó fi múlẹ̀ nínú ibi tá a kà yìí. Ó fi yé wa nínú ẹsẹ̀ kẹrìndínlógún verse 16, ó sọ wípé nígbà tí ó sì di àṣálẹ́, wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ó ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀, ó sì fi ọ̀rọ̀ rẹ̀ lé àwọn ẹ̀mí náà jáde, ó sì mú àwọn ọlọ́kùnrùn lára dá. A rí pé níbí yìí, nígbà tá a bá tiẹ̀ sọ pé mú ti ìyàwó Pétérù kúrò ńbẹ̀, a rí níbí yìí pé Bíbélì sọ pé wọ́n gbé àwọn taniwá, àwọn ọlọ́kùnrùn, wọ́n wá gbé wá sọ́dọ̀ rẹ̀, àwọn ẹlẹ́mìí èṣù wọ́n gbé wá sọ́dọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá. Ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run fi agbára rẹ̀ láti wòsàn, ó tún fi hàn fún wa nínú apá abítà kà yìí. Ó ti kọ́kọ́ fi hàn fún wa, àtàbàtì ẹ̀ka sókè gan, a rí pé ó ti ṣeṣẹ́ ìyanu lọ kó tó di pé adé ẹsẹ̀ kẹrìnlá táwa mú ní pọ̀ṣìn tá a fi ṣe ìwàásù lálẹ́ yìí. Ṣùgbọ́n nígbà tó tún wọlé Pétérù, ó wo ìyàwó rẹ̀ sàn. Nígbà tó níbẹ̀ náà, Bíbélì sọ pé wọ́n tún gbé àwọn ẹlẹ́mìí èṣù, wọ́n gbé àwọn ọlọ́kùnrùn wá, ó sì tún ṣe kíni, ó fi agbára ìwòsàn rẹ̀ ó fi hàn nínú ayé wọn. Níbi tó ti ń fa agbára ìwòsàn rẹ̀ hàn, mo fẹ́ ká rí nǹkan méjì lábẹ́ rẹ̀. Nǹkan àkọ́kọ́, ó ní pé ó wòsàn pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ lásán, ó wòsàn. Ẹ wo ẹsẹ̀ ìkẹrìndínlógún yẹn, apá kìíní 8:16, Bíbélì sọ pé nígbà tí ó sì di àṣálẹ́, wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ó ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀. Ẹ wo, ó sì fi ọ̀rọ̀ rẹ̀ lé àwọn ẹ̀mí náà jáde. Kí ló fi lé wọn jáde? Ọ̀rọ̀ rẹ̀. Torí pé ọ̀rọ̀ rẹ̀ ó múni lára dá. Agbára ńlá wọlé léyìí tó jẹ́ wípé kò nílò láti ẹ̀ ti tún fọwọ́ kọ́ àwọn èèyàn. Ṣé mọ̀ pé Bíbélì sọ pé ó fọwọ́ kan ìyàwó Pétérù ló fi mú lára dá. Ṣùgbọ́n níbí yìí Bíbélì sọ pé ó rán ọ̀rọ̀ rẹ̀ lásán ó fi mú wọn ní ara dá. Ọ̀rọ̀ Ọlọ́run ń wo ni sàn, ọ̀rọ̀ Ọlọ́run ń yí ni padà, ọ̀rọ̀ Ọlọ́run fúnyàn ní ìdáǹdè nínú àìsàn. Ó rán ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé Sáàmù 100:7 ẹsẹ̀ 20 bẹ́ẹ̀. Bíbélì sọ pé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn ní ara dá. Ọ̀rọ̀ Jésù ń wo ni sàn, ó ní agbára láti wo ni sàn, torí pé ó ní Ọlọ́run olùwòsàn wa. Ọ̀pọ̀lọpọ̀ wa láti mọ rírì ìwòsàn Ọlọ́run nípa ọ̀rọ̀ rẹ̀. Èmi náà ti ní àwọn àìlera kan rí báyìí tó jẹ́ pé ó tiẹ̀ dé kòríta tí dókítà gan béèrè lọ́wọ́ mi wípé kí ni ká tún ṣe.
abẹ́ẹ̀mọ́ bí téèyàn bá láìsàn dé táìsàn mú yàn dé téèyàn wà nílé ọgbà ìwòsàn tí dókítà wa ń wòye tó ní a ti tiraka gbogbo tó yá ṣe kí la tún lè ṣe kí lẹ́yìn gan rò pé ká ṣe ṣe mọ̀ pé ibẹ̀ làwọn míì ni wọ́n ti mọ̀ ní pé dókítà yẹn gan sọ pé ó ní á lọ fẹsẹ̀ elétọ̀ pòun ò mọ tó ń ṣe mọ́ ṣùgbọ́n mo lè sọ fún yín lónìí pé ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run ìyìn tí dókítà ò lè ṣe ìyìn tó ògùn ò lè ṣe ìyìn tẹ́nìyàn ò lè ṣe Jésù ṣe nínú ayé mi. Mo wá dẹni tó dúró ṣinṣin, mo dẹni tó ní okun, mo dẹni tó ní agbára, ẹ mọ tó ṣe é kó ṣeé ṣe, ó ń rán ọ̀rọ̀ rẹ̀ sínú ayé mi. Mi ń ṣe wọ́n gbé mi lọ ilé àdúrà, wọ́n gbé mi lọ ibì kankan nígbà mo wà lọ́dọ̀, Ọlọ́run ló ṣe ìwòsàn yẹn nínú ayé mi. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa la sì ń wò mí láṣálẹ̀ yìí, mo sì tún mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lè sọ fún pé Jésù ń wo ni sàn, Jésù olùdáǹdè ni. Bíbélì sọ pé ó jẹ́ kó yé wa wípé ó fi agbára ìwònísàn rẹ̀ hàn, ó fi agbára ìwònísàn rẹ̀ nípa rírán ọ̀rọ̀ rẹ̀ láti wònísàn. Ọ̀rọ̀ rẹ̀ lásán ló ná sínú ayé àwọn ènìyàn yẹn, ó sì wònísàn. Ṣùgbọ́n kì í ṣe pọ́rọ̀ rẹ̀ nìkan, Ọlọ́run tún máa ń yàn láti wònísàn ní ọ̀nà rẹ̀. Ó lè lo ọ̀rọ̀ rẹ̀, ó sì lè lo ọ̀nà mìíràn tó wù ú láti wònísàn. Òun ló mú wa ka ìwé àwọn ọba tá a kà, ìwé àwọn ọba ọba kejì, a kà ẹsẹ̀ 20, ẹwà wọ ẹsẹ̀ keje ni màá kà nísìn. Bẹ́ẹ̀ni sì sọ pé Àìsáyà sì wí pé mo mú odidi ọ̀pọ̀tọ́, wọ́n sì fi lé oówo náà, ara rẹ̀ sì dá. Nígbà tí Ọlọ́run sọ fún Ẹ̀sìkáyà wípé yóò di ẹni tí ó di ẹni tó gba ìwòsàn, pé òun ti fi ọdún 15 òun ti fi kún ọjọ́ ayé rẹ̀. Ọlọ́run ti sọ pé òun ti wòsàn, ṣùgbọ́n a ti rí pé nípa àdárí ẹ̀mí mímọ́ Ọlọ́run sì sọ fún Àìsáyà wípé kó mú odidi ewé ọ̀pọ̀tọ́ kó fi lé ojú ewo náà, wípé yóò sì dẹni ìwòsàn. Ọlọ́run mọ̀ọ́mọ̀ yàn pé báyìí ni kò ṣe ṣe ni, ṣùgbọ́n ó sì sọ pé èmi ni mo fi ọdún 15 kún ọjọ́ ayé rẹ̀, èmi ni mo wò sàn. Ṣé rí nígbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ wa máa ń wò pé bóyá tí n bá ti lọ ilé ìwòsàn, Ọlọ́run kọ́ ló ṣe ìwòsàn fún mi nu. Tí wọ́n bá ń gbé mi lọ ilé ìwòsàn, ó ti tán nu. Bíbélì jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run náà ló ń ṣe ìwòsàn. Ṣé rí táwọn dókítà tó mọ Ọlọ́run tí wọ́n bá sọ̀rọ̀, àwọn gan máa ń sọ wípé àwa ń tiraka ni, àwa ń gbìyànjú, Ọlọ́run ni olùwòsàn. Ọlọ́run lè yàn láti wòsàn lọ́nà rẹ̀, nítorí pé Ọlọ́run náà ló fún àwọn onímọ̀ ìjìnlẹ̀, àwọn dókítà láti mọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ wọ́n ṣe. Ọlọ́run ló ṣí wọn níyè pé nígbà táwọn èèyàn wà nú ẹ rárá eléyìí ó lọ chẹ́kì high blood pressure rẹ, BP ṣé ó wà normal, gbogbo àwọn nǹkan báyìí Ọlọ́run ló ṣe. àìmọye àwọn èèyàn wa tó ti jẹ́rìí tó jẹ́ pẹ́ lómi òní ọkàn mi kàn dí pé kí n lọ sí ọgbà ilé ìwòsàn, mo bá sì débẹ̀ nígbà wọ́n bá mi chẹ́kì kíní, àṣé BP mi ti high, wọ́n bá ní nǹkan báyìí ni, ó sì tán náà nù. Àwọn kọ́ wọ́n ṣe wòsàn, Jésù náà ló sì ṣe wòsàn, ṣùgbọ́n ó lè yàn láti wòsàn ní ọ̀nà rẹ̀. Àwọn míì wà tó jẹ́ pé ìgbàgbọ́ wọn wá fi sínú dókítà, àwọn míì wà wọ́n fi ìgbàgbọ́ wọn sínú ilé ìwòsàn mìíràn, ṣùgbọ́n bá a lọ ilé ìwòsàn, bó jẹ́ pé Ọlọ́run rán ọ̀rọ̀ rẹ̀, bó bá sì jẹ́ pé ọ̀nà rẹ̀ ló fẹ́ lò pé gbégbèsè báyìí, Ọlọ́run máa ń sọ séèyàn lọ́kàn, gbégbèsè báyìí, lọ sí báyìí, àbí kó rán àwọn tí ó fún yàn mọ̀ràn tó tọ́ láti mọ̀ gbèsè tó yẹ kó yàn gbé. Ta ló sì jẹ́ olùwòsàn? Jésù Kristi náà ni. Torí òun ló fún wọn ní ọgbọ́n. Tẹ́mi bá tiẹ̀ fẹ́ lọ fún ilé ìwòsàn fún ìbẹ̀wò, mo máa ń sọ màá ní Olúwa bá mi darí ọkàn dókítà tí ó bẹ̀ mí wò láti mọ ohun tó yẹ kó ṣe, láti mọ ohun tó yẹ kó sọ, láti mọ̀ gbèsè tó yẹ kó gbé, kó má ṣe ṣì mí gbé. Àìmọye àwọn dókítà tó jẹ́ pé àwọn èèyàn rò pa àwọn èèyàn mọ̀ wípé dókítà tó tọ́ ni, tó mọ ìwé ìjìnlẹ̀ ń dáadáa, tó kàwé gboyè dáadáa, tí wọ́n sì ń ṣàṣìṣe torí pé Ọlọ́run ló ní. Ṣé bá rí dókítà wá ní pé èmi ni mo wò ẹ́ sàn, bóyá ní ìlú wa ni àbí ní gbogbo àgbáyé, ẹ bèèrè lọ́wọ́ dókítà pé téèyàn bá kú ní abẹ́ rẹ̀ ṣé yóò sọ pé òun ló ń pa? Kò sí dókítà tó máa ń fẹ́ sọ pé òun ló ń pààyàn, ṣùgbọ́n gbà míì wọ́n máa ń fẹ́ gboríyìn pé èmi mo wò ọ́ sàn. Ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run ló ń wò ní sàn, Ọlọ́run ló ní gbogbo agbára. Tọ́lọ́run ò bá sì fẹ́ fún wọn ṣe, kò sí tí wọ́n lè ṣe. Òun lọ̀pọ̀lọpọ̀ wọn fi mọ́ ní pé àwa gbìyànjú ni, Ọlọ́run ni
olùwòsàn, ṣùgbọ́n Ọlọ́run lè yàn láti wò sàn ní ọ̀nà rẹ̀. ẹ wo àpẹẹrẹ kan tọ́lọ́run fẹ́ fi hàn wá nínú ìwé Kíróníkù orí 16 ẹja wẹsẹ̀ 12 nípa ọba kan tí ó mọ̀ọ́mọ̀ yàn tó mú òun ò tiẹ̀ fẹ́ ṣe nǹkan kan pẹ̀lú Ọlọ́run nígbà tó dé koríta nǹkan nú ayé rẹ̀. Orí 16 ẹsẹ̀ 12 ìwé Kíróníkù kejì orí 16 ẹsẹ̀ 12 Bíbélì sọ wípé àti ní ọdún 39 ìjọba rẹ̀ Àṣà ṣe àìsàn ní ẹsẹ̀ rẹ̀ títí àrùn rẹ̀ fi pọ̀ gidigidi. Síbẹ̀ nínú àìsàn rẹ̀ òun kò wá Olúwa bí kò ṣe àwọn oníṣègùn. Ẹ jẹ́ n tún apá abẹ́ǹkà. Ó ní síbẹ̀ nínú àìsàn rẹ̀ òun kò wá Olúwa bí kò ṣe àwọn oníṣègùn. Ọlọ́run ò sọ pé ó ṣe wó oníṣègùn, ṣùgbọ́n Ọlọ́run sọ pé kò wá Olúwa bí kò ṣe àwọn oníṣègùn. Ìyẹn túmọ̀ sí pé n tó gbẹ́kẹ̀lé ni pé oníṣègùn ni ó wò mí sàn, oníṣègùn ni yóò mú mi lára dá, ṣùgbọ́n inú àìsàn ló kú sí torí pé ìgbàgbọ́ rẹ̀ ò sínú Ọlọ́run. Ọlọ́run lè yàn láti wò ọ́ sàn láì ní ìfọwọ́kàn oníṣègùn, Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n tọ́lọ́run bá yàn láti wò ọ́ sàn ní ọ̀nà rẹ̀ pé darí rẹ sí oníṣègùn tó tọ́, darí rẹ bó ṣe lè gbé ìgbésẹ̀ tó tọ́, mọ̀ wò ó pé Ọlọ́run náà kọ́ ló ń ṣe ìwòsàn. Má wò pé àtẹ̀mí ṣe wá yàtọ̀, ó ṣe wá jẹ́ pé ẹni báyìí rí ìwòsàn láì ṣe pé ó dé báyìí, ó ṣe báyìí. Ọlọ́run mọ ohun tó ń ṣe, ó lè yàn láti ṣe ìwòsàn ní gbogbo ọ̀nà tó bá wù fún ògo orúkọ rẹ̀. Bọ̀ ohun tó wà ńbẹ̀ ni pé Ọlọ́run ní darí rẹ sílé babaláwo. Ìtò gbọ́dọ̀ mọ̀nù. Ọlọ́run ní darí rẹ sílé àwọn nǹkan mìíràn tó lòdì sí ọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run lè yàn láti sọ pé gba ìwòsàn láì fọwọ́ kankan. Ọlọ́run lè yàn láti sọ pé gbégbèsè báyìí tó ní í ṣe pẹ̀lú àwọn tó ti fún ní ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ ẹran ara wa. Ohun ẹ̀kẹta, a wá rí pé nígbà tá à ń wo Ọlọ́run olùwòsàn wa, a rí pé ní ìkẹta tí mo fẹ́ sọ yìí, ó fi hàn pé àwọn àsọtẹ́lẹ̀ tọ́lọ́run ti sọ pé yóò wá sí ìmúṣẹ, òun ló wá sí ìmúṣẹ nípa ìwòsàn tí Jésù ń ṣe fún àwọn ènìyàn. The Lord's explanation of his prophecy to heal. A rí nínú bí pé àsọtẹ́lẹ̀ Ọlọ́run nípa ìwòsàn ó wà nínú ibi tá a kà yìí. Ẹ wo ẹsẹ̀ 17. Bíbélì sọ pé kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì Àìsáyà wá lè ṣẹ pé òun fúnra rẹ̀ gba àìlera wa, ó sì ru àrùn wa. A rí pé àsọtẹ́lẹ̀ ni tí Jésù ń ṣe yìí. A rí pé tá a ti sọ òun ló wá sí ìmúṣẹ. Òun la fi máa ń sọ fáwọn èèyàn nígbà táwọn èèyàn bá ní wọ́n kàn parọ́ pé Jésù ni. Gbogbo ohun tí Jésù ṣe láyé yìí ó jẹ́ ẹni tá a ti sọ lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún ọdún sẹ́yìn kí Jésù tó wá sáyé. Èèyàn ẹlẹ́ran ara tó kàn jẹ́ èèyàn lásán ò lè mú ṣẹ. Jésù jẹ́ Ọlọ́run nínú ènìyàn. Òun ló ń wí bẹ́ẹ̀ tó lè ń jẹ́ bẹ́ẹ̀. Òun nìkan ló lágbára láti sọ pé ìta ti sọ lásọtẹ́lẹ̀ ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Òun nìkan ló sì lè mú ṣẹ. A ti sọ tẹ́lẹ̀ nínú ìwé Àìsáyà lọ́pọ̀lọpọ̀ bí ẹgbẹ̀rún ọdún 5 kó tiẹ̀ tó ní pé Jésù wá sáyé wípé ó ru ìbìnújẹ́ wa, pé ó wo àìsàn sàn. Ó wà nú ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí ló wá sí ìmúṣẹ pé Ọlọ́run ni ẹ̀jẹ̀ tútù kà Bíbélì ṣe sọ ní ẹsẹ̀ 17 yẹn. Ó ní kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì Àìsáyà wá lè ṣẹ pé òun fúnra rẹ̀ gba àìlera wa, ó sì ń ru àrùn wa. Tẹ́ bá wo ìwé Àìsáyà orí 53 ẹsẹ̀ 4 ẹ rí bẹ́ẹ̀. Ìmúṣẹ rẹ̀ ló wá sáyé yìí pé ó rù wá. Ìyẹn túmọ̀ sí nǹkan méjì mo fẹ́ fi hàn wá pé Jésù ó ní agbára láti wo àìsàn ara wa sàn. Ó ní agbára láti wo àìsàn wa sàn. Ó lè ṣeé ṣe kó wò ó sàn nípa ọ̀rọ̀ ẹnu rẹ̀, ọ̀rọ̀ rẹ̀ tí ó fi múra láradá. Ó sì lè yàn láti lo ọ̀nà mìíràn láti sọ pé ẹgbẹ́gbèsè báyìí sọ sọ́kàn wa láti darí wa. Èkejì ni pé Jésù òun nìkan ló lágbára láti wo àìsàn ẹ̀mí wa sàn. Ẹ wo Bíbélì ní òun gangan ló ru àìṣedéédéé wa.
òun ló ru àìṣedéédé wa. Tẹ́ bá wo ìwé Àìsáyà orí 53 ẹsẹ̀ 4, Bíbélì jẹ́ ká mọ̀ wípé ó ru àìṣedéédé wa. Tẹ́ bá tún wo ẹsẹ̀ 5, Bíbélì jẹ́ ká mọ̀ pé a pa lára nítorí àìṣedéédé wa. Bíbélì tiẹ̀ jẹ́ ká mọ̀ nínú ìwé Kọ́ríńtì orí 5 ẹsẹ̀ 21, ó jẹ́ ká mọ̀ wípé nínú ẹsẹ̀ 21 ó ní nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. Ó lò ní olùwòsàn tó lè wẹ̀ wá nù nínú ẹ̀ṣẹ̀ wa. Olórin kan sọ wípé kí ló lè wẹ̀ṣẹ̀ mí nù, kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ó lágbára. Àfi Bíbélì tá a kà yìí fi yé wa, ó láyé wa yékéyéké pé àsọtẹ́lẹ̀ tá a ti sọ wípé olùgbàlà tí ó wá yóò lè jẹ́ tó wò wá sàn nínú ẹran ara, yóò sì jẹ́ tó wò wá sàn nípa ti àìsàn wa ti ẹ̀mí. Òun la fi ń kọrin kan pé ó ní ṣẹ́gun làwa níyìn Jésù àbánidárò, ọ̀rọ̀ rẹ̀ mú ní láradá, a gbọ́ ohùn ti Jésù, ìròdèdò lóore seraph, orúkọ dídùn ní àhàn, orin tó dùn jù lọ ní Jésù Jésù Jésù. Ọlọ́run olùwòsàn wa, mi ìmọ̀ tó ń là kọjá, mo fẹ́ sọ pé Jésù lè wò ọ́ sàn. Níbo jẹ́ pé òun lọ sọ́dọ̀ dókítà, mọ̀ pé Jésù náà lolùwòsàn. Bá sọ̀rọ̀ kó o tó kúrò nílé. Gbàdúrà bó bá jẹ́ pé wọ́n fọ́ pé lo báyìí, má fi ìgbàgbọ́ rẹ sínú oògùn yẹn, fi sínú Jésù pé ìwọ ló jẹ́ kó oògùn yìí ó ṣiṣẹ́. Olùwòsàn ni, ó ní agbára láti tú wa sílẹ̀ nínú àwọn nǹkan tó ń wà lára wa láì lo oògùn gbà mìíràn gan. Ṣùgbọ́n tó bá yàn láti sọ pé lọ sọ́dọ̀ dókítà, gbégbèsè báyìí, Ọlọ́run òun náà ló tún ṣe ìwòsàn yẹn náà nípasẹ̀ gbogbo nǹkan tó wù kó jẹ́. Bá a ṣe rí pẹ̀lú ọba Àṣà tó jẹ́ pé ó yàn láti sọ pé dókítà nìkan ni, ṣùgbọ́n mi ì fẹ́ mọ́ tọ́lọ́run. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa wípé ìyẹn tó kẹ́yìn rẹ̀ náà àbáyọ tí ò dáa ni. Ṣùgbọ́n táwa bá mọ̀ pé gbogbo ohun tó wù kó jẹ́, ìwọ náà lolùwòsàn, ìwọ lolùdarí mi, ìwọ lolùpamọ́ mi, Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Bóyá ìwọ ò tí ì bọ́ lábẹ́ àìsàn ẹ̀mí tó ń dojúkọ, Jésù fẹ́ ṣèwòsàn fún ọ. Mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ, mọ̀ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ, sì sọ pé Jésù Olúwa dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, kó gbọ́kàn mi là, fún mi ní ìyà ìnípẹ̀kun rẹ̀ kí n lè dọmọ rẹ̀. Ìwọ náà lẹ́tọ̀ọ́ láti wá mọ béèrè lọ́wọ́ rẹ̀, Olúwa ràn mí lọ́wọ́, mo ti dọmọ rẹ gẹ́gẹ́ bí ọmọ rẹ, ò lè ra wọlé mi. Ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn mìíràn là ń wá ìwòsàn lọ́dọ̀ Jésù, ṣùgbọ́n tá a fẹ́ gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Jésù ò lè jẹ́ olùwòsàn nìkan tó o bá gbà á gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ, bí mo ṣe sọ, mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ, mọ̀ pé Jésù nìkan ló lè ṣe ìwòsàn ti ẹ̀mí fún ọ, òun náà ló sì lè ṣe tara. Gbà á gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. O ṣe tẹríba níbi kí tó bá wà, sọ pé Jésù Olúwa dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, mo gbọ́ ọ gẹ́gẹ́ bí olùgbàlà mi, sọ mí dọmọ rẹ. Ó ṣe Jésù Kristi tó kún torí ẹ̀ṣẹ̀ mi. Àmín. Tó bá jẹ́ pé a ní ìbéèrè kankan tá a fẹ́ béèrè, àbí nǹkan kan wà tẹ́ fẹ́ fi tó wa létí, àbá fẹ́ ọ̀rọ̀ ìyànjú kan àbó mìíràn, ẹ pè wá sórí nọ́mbà wa lórí 0816-208-1344, 0816-208-1344, 0708-242-8527, 0708-242-8527. Nọ́mbà wa méjèèjì ló ní WhatsApp lórí 0705-530-7492, 0705-530-7492. Àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé o, lórúkọ Jésù. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú.
ọ̀fẹ́ ṣá.